Èní ní January 21st, 2024. Oríṣiríṣi report ló ń dọ́dọ̀ mi láti ilé nípa àwọn ọmọ wa tí a jọ ń ṣe Yoruba Nation. Ọláyọmí Kóìkì ló ń sọ̀rọ̀. Ẹni tí ó náà ń bá wa ṣe Yoruba Nation tó fẹ́ yẹ ká mọ̀ pé òun ṣe Yoruba Nation, tó ń ṣe Yoruba Nation abẹ́lé, tó yẹ pé ó gbójú síta, ó fara ṣe. Tí wọ́n bá ti mọ̀ ẹ́ ní inú local government tó ti ń operate, tí ò bá ti wà lábẹ́ àwọn tó jẹ́ coordinator, a sọ pé ó ṣe Yoruba Nation náà, but you are doing Yoruba Nation lábẹ́ tiẹ̀. Bẹ́ẹ̀mi náà ṣe wà abẹ́ bàbá Akíntóyè mo wà. Bàbá Akíntóyè ṣì pè mí lánàá. Ó náà nǹkan kan tó bẹ̀ mí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí mo dẹ̀ ń jábọ̀ fún wọn. O lè wá sọ pé o fẹ́ ṣorí kunkun àbẹ́ fẹ́ ṣe ti yín nìkan. Ẹ fi wà lábẹ́ àwọn coordinator tí wọ́n ti set up ní different county, ní different state. O gbọ́dọ̀ wà lábẹ́ èèyàn kan. Tó o bá ti wà lábẹ́ èèyàn kan, á jẹ́ pé ò ń ṣe Yoruba Nation tiẹ̀. O dẹ̀ gbọ́dọ̀ reference Olóyè Ìgbòho. O ní reference Bàbá Akíntóyè. Report tó ń dọ́dọ̀ mi, especially ẹ̀yin tẹ́ wà ní Ìbẹ̀jú Lẹ́kì, complaint dọ́dọ̀ mi pé ẹ̀ ń disagree pẹ̀lú àwọn tó jẹ́ bí coordinator yín. Bẹ́ẹ̀mi náà ṣe wà, mo ní àwọn tó yẹ pé mi náà wà lábẹ́ wọn tí mò ń gbọ́ràn sí wọn lẹ́nu. Màá pe àwọn tí wọ́n fi ẹjọ́ sùn àtàwọn complainant. Mo ti pe àwọn yẹn, but àìtíráyè sọ̀rọ̀. Tó bá gbọ́ audio mi, àwọn Ìbẹ̀jú Lẹ́kì ni mò ń torí ẹ̀ ṣe audio yìí, but ó reflect lọ sí gbogbo state. Ẹ lè máa náà ṣe Yoruba Nation nígbà tó ń ṣe pé abẹ́ APC la wà àbí PDP, but ẹ gbọ́dọ̀ wà lábẹ́ èèyàn kan. Kò sí bí èèyàn ṣe fẹ́ ṣe organization tó máa ní o ò fẹ́ listen. Ẹ gbọ́dọ̀ wà lábẹ́ àwọn èèyàn kan. Tẹ́ ẹ bá ti wà lábẹ́ anybody, tẹ́ ẹ dẹ̀ ń sọ pé ẹ mọ Kóìkì, ẹ mọ Ìgbòho, bí àtòrí àǹfààní pé ìgbà tí mo wá sílé ẹ ráyè rí olóyè, màá sọ categorically. Mo dẹ̀ ti brief olóyè lórí ọ̀rọ̀ yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe bẹ́ẹ̀, a máa sọ fún yín pé ẹ lọ máa ṣe tọ̀dọ̀ ti yín, because a fẹ́ jẹ́ ká kóra wa jọ níwọ̀nba wa díẹ̀ tá wà. A dẹ̀ ṣe ń try láti get more people, but kò ń ṣe pé kẹ wá ní ẹ fẹ́ gba àṣẹ lábẹ́ àwọn kan. Ẹ máa gbà, èmi náà ń gbà àṣẹ lábẹ́ èèyàn kan tó ń ṣe méjì, tó ń ṣe mẹ́ta lábẹ́ Yoruba Nation yìí. So lẹ́ẹ̀kan sí, eléyìí ń jáde fún gbogbo àwọn ọmọ wa tẹ́ náà ń bá wa ṣe Yoruba Nation tí a dẹ̀ believe in, but ẹ gbọ́dọ̀ wà lábẹ́ èèyàn kan. Jẹ́ kó mọ̀ ẹ́ pẹ̀lú èèyàn kan. Jẹ́ kó mọ̀ ẹ́ pẹ̀lú group. Torí pé a kì í mọ̀ gan self. Nǹkan kan lè ṣẹlẹ̀, a lè defend ẹ̀. A ní defend olè, a ní defend criminal, a ní defend ọmọ Yorùbá tó ń jalè, tó fẹ́ fi Yoruba Nation parọ́. But jẹ́ kó mọ̀ ẹ́ mọ́, ṣé ní bá ṣe máa ń gbọ́, jẹ́ kó mọ̀ Olóyè Ìgbòho yẹn. Ẹ̀yin náà jẹ́ kó mọ̀ yín mọ́ group kan. That is all I will say. Tẹ́ bá gbọ́ audio yìí, ẹ bá wa pín káàkiri. Lórí live program ni mo ti sọ̀rọ̀ yìí ní aago 2 òru fẹ́ lọ lù lọ́dọ̀ tiwa. Èní ní 21st.